ọmọ Yorùbá ọ̀lẹ Niyin wá ti dojú ẹ̀ wá ti dojú pé ká ṣùfúrọ́ máa là á máa sọ òtítọ́ ọ̀rọ̀ náà ni mò ń sọ láti bẹ̀rẹ̀. ọ̀lẹ Niyin, ọ̀lẹ ni gbogbo yín. ṣẹ́jọ́ ni a ò jáde on the 1st, ẹjọ́ kọ́ nìyẹn. ìyẹn ò ń ṣẹjọ́ pé a ò jáde, ìyẹn kọ́ ló ń pè lógun. You are going for a trial. You are going for a trial. wọn ò mọ̀ yín náà, àwa lọ́mọ̀. Ta ló mọlé ìyá yín? Ta ló mọlé bàbá ẹ̀yin tẹ́ ń sọ pé àwa ò jáde on the 1st of July? Ta ló mọlé bàbá yín? Ta ló mọlé ìyá yín? ẹ̀yin tẹ́ ẹ̀ níran, ẹ̀yin tẹ́ ò nílé, ẹ̀yin tẹ́ ẹ̀ láyé, ẹ ò láyé náà. tó bá dẹ̀ pé ìwọ tó wà nílùú òyìnbó ló kọrú feedback yẹn sí mi, ìwọ ò ṣe wá sí Nàìjíríà. àwọn tó sọ bẹ́ẹ̀ níjọ́ yẹn wọ́n ní ọ̀rí nǹkan ọjà àrí èsì ọ̀rọ̀ tí mo send sí wọn. tó bá pé ìwọ tó wà nílùú òyìnbó ló sọ pé kémi jáde ní July 1st yẹn nítorí campaign Lagos tí mi ò jáde ló wá ń sọ pé èmi tí mò ń sọ ọ̀rọ̀ ogun. olórí burúkú ni dodo yín. ẹ ò lè bọ́ nínú ìyà. gbogbo ìwọ tó bá pé o wà nídìí irú ọkàn bẹ́ẹ̀, ẹrú lẹ máa ṣe nílùú òyìnbó, ẹrú lẹ máa ṣe nílùú òyìnbó tẹ́ wà. ẹ̀yin ò mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ìyà dodo táwọn ń sọ yìí nítorí ẹ̀yin tẹ́ ń ṣe ẹrú nílùú òyìnbó ni. dodo àwọn ọmọ Áfíríkà tó wà ní Ukraine lọ́wọ́ wọn ní bọ́dà wọn ò jẹ́ cross sí Poland. ẹ̀yin ẹlẹ́lẹ́yà à ń títorí yín jà. ẹ̀yin sọ pé ta ló ń jà lẹ́ǹkùlé yín, ẹ máa jẹ̀yà kú níṣẹ́, ẹ máa fojú ara yín rí. ibi tá a jọ máa jókòó sí nìyí. ìwọ tó ní ká jáde yẹn, ta ló mú ẹ rí? ilé wo lo ní tó fẹ́ fi wá bá ẹ? ṣé ilé tẹ́nàntì tó ń gbé, ilé láńlọ́ọ̀dù tó ń gbé as a tenant ni wọ́n ti fẹ́ wá bá ẹ àbí? ẹ̀yin tẹ́ ò níran, ẹ̀yin tẹ́ ò láyé. moreover, ìyẹn ò ń ṣe, that is not a war, it is a trial. ó dẹ̀ lójú àwọn tí wọ́n lè lọ síbẹ̀. nǹkan tẹ́ ẹ ṣe dìtẹ̀ Kóìkì nìyẹn pé kí ló yẹ tí Kóìkì ò ṣe wá bẹ̀. ṣé tí Kóìkì bá wá bẹ̀ ẹ̀yin lè rí Kóìkì mọ́lẹ̀ ní? ẹ̀yin lè rí Kóìkì kó sọ̀rọ̀ níta mọ́lẹ̀ ní? ọlọ́tẹ̀ ni dodo yín. bíbélì sì sọ wípé ọlọ́tẹ̀ ilẹ̀ gbígbẹ ló máa gbé. gbogbo tí mò ń sọ yìí is a prophecy. gbogbo ẹ̀ ló máa ṣẹ. mi ò ní kó gbà mí wòlíì, ìwọ kọ́ ló ń bọ́ mi. mi ò dẹ̀ pé ẹnikẹ́ni rí kó ṣàánú mi. even ọmọ ìjọ mi gan, mi ò pé kó ràn mí lọ́wọ́ rí. iṣẹ́ ọwọ́ mi ó tó mi jẹ. ṣùgbọ́n òtítọ́ ní kí a má sọ òun. nítorí gbogbo tá à ń sọ yìí ló ní rẹ́kọ̀d ní orí YouTube. tí lẹ́yìn tí gbogbo ẹ̀ bá ṣẹlẹ̀ tán, mo mọ àwọn tó tún máa padà lọ gbé padà, wọ́n á gbé jáde. bó ṣe gbé ti TV Joshua, pé TV Joshua sọ nípa àsọtẹ́lẹ̀ ohun tó ń ṣẹlẹ̀ sí Joshua, wọ́n sì ń bọ̀ wá gbé gbogbo yìí jáde. nítorí pé kì í ṣe ara ni mo fi ń sọ, ẹ̀mí ni mo fi ń sọ. onílàákàyè ènìyàn nìkan òun ló lè gẹ̀ẹ́tì ohun tèmi sọ, kì í ṣe ẹ̀yin ẹrú. tó bá pé wọ́n tó kọ́mẹ̀ntì yẹn ìlú òyìnbó ló ti kọ́mẹ̀ntì, ẹrú ló máa ṣe kù. ṣé wọ́n tó ń fọ ọbọ̀ lọ́hùn? àbí wọ́n tó ń jókòó ti ìyá arúgbó tó yàgbẹ́ sílẹ̀? o fẹ́ fi ara ẹ̀ kọ̀m̀pìẹ̀ mi. èmi ní iṣẹ́ ọwọ́ mi kì í ṣe sórí pásítọ̀ torí yẹn Ọlọ́run kan pè mí ní wòlíì ni. iṣẹ́ ọwọ́ tí mò ń ṣe ti tó mi jẹun jẹ, ó ti tó mi ń bọ́ ara, ó ti tó mi ń bọ́ ẹrú, ó ti tó mi ń bọ́ everybody. mi ò dẹ̀ fi ara mi wọlé lórí íńtánẹ́ẹ̀tì. mi ò béèrè kọ́kọ́ lọ́wọ́ ẹnikẹ́ni rí. mi ò pèèyàn pé kó ṣàánú mi rí. Ọlọ́run ló ń ṣàánú èmi. mi ń ṣàwọn wòlíì tí wọ́n fi ra wọ́n wọlé, àwọn elébi. no. I am out of that. ọ̀tọ́ wá pé nítorí pé mi ò jáde on the 1st, òun ló yẹ send the message yẹn sí pé kémi lọ sit down, pé kí n yé sọ rubbish. wàá jẹ ìyá ẹ, wàá fojú ara ẹ rí. ṣé ń gbọ́ mi? ẹ̀ ń páìlì ìyá yín jọ ni. ohun tí ẹ ò ṣe lénìí tẹ́yìn lérò pé ẹjọ́ wèrè tí ẹ̀ ń rò yẹn òun ló máa jẹ́ kí
ẹ mọ ibi tí ẹ ń lọ yẹn ẹ jẹ ìyà. ẹ̀yin ọmọ Yorùbá mo fi ayé àti ọ̀run bú rẹ̀ bẹ́ẹ̀ ṣe dá dodo àwọn alágbára tó lọ nìyẹn bẹ́ẹ̀ ṣe wéèsì dodo àwọn alágbára yìí nìyẹn bẹ́ẹ̀ ṣe wéèsì wọn dànù nìyẹn dodo alágbára tó wà nílẹ̀ Yorùbá yìí lẹ wéèsì wọn dànù. ẹ ò fi wọn síbi ipò ẹ ò fi wọn sẹ́yìn kí wọ́n wo àwọn kí wọ́n wo ohun tí wọ́n fẹ́ ṣe láti lè ṣẹ́gun nítorí ẹ̀ ni Yorùbá ò ṣe ṣẹ́gun ṣèbí òun láti lọ dé Sunday Igboho síbì kan yẹn Yorùbá ò lè ṣẹ́gun sẹ́ tó bí dodo àwọn alágbára wọn ò reserve wọn. ìwọ lọ gbọ́ dodo comment tó ń ṣẹlẹ̀ ní Ukraine tó bá ń ka dodo kíní wọ́n máa ń sọ pé àwọn pólísì kan wà they are reserve àwọn kan wà àwọn lọ́kọ́ máa lọ jà lọ wo dodo tí wọ́n ń kọ náà lọ wo dodo tí wọ́n ń kọ go and check every dignity tí wọ́n ń kọ lórí Ukraine àbí lórí Russia wọ́n á máa dọ́ iye sójà báyìí ni wọ́n ní nínú iye sójà báyìí àwọn kan wà reserve orí yín ti dàrú ẹ ò mọ ohun tẹ̀ ń ṣe ẹ̀yin lẹ pa dodo alágbára yìí inú mo mọ̀ wípé bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí gan inú ààrẹ ṣé o gbọ́ mi ó ní inú ẹ̀ máa dùn ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín inú mi dẹ̀ dùn tí inú ẹ̀ bá ń dùn nítorí àwọn náà ti rí ìwà yín ni wọn ò ṣe jáde àwọn náà ti rí ìwà yín nígbà tó ń ṣe àwa jáde a sọ̀rọ̀ sí pé kò jẹ́ kó ṣe bẹ́ẹ̀ létà la ṣẹ̀ṣẹ̀ rí pé ẹ̀yin ọmọ Yorùbá ní ìwà burúkú lọ́wọ́ lára ìwà yín náà lẹ́ ń gbé jáde ẹ ò lè succeed wàláì tí ẹ ò bá ja ogun ẹ máa jẹ̀yà kú ni ọ̀pọ̀ nínú yín máa ṣe ẹrú kú nílùú òyìnbó ni aṣáára àwọn 20 years níbẹ̀ tó ń ṣerú a rí àwọn 18 years síbẹ̀ tí wọ́n ń ṣerú àwọn 40 years sì wà nílùú òyìnbó tí wọ́n ń ṣerú ṣebí ìtò ìyẹn làwọn ń pariwo lé lórí pé kó má máa lọ bẹ́ẹ̀ ọ̀pọ̀ nínú àwọn tó wà nílùú òyìnbó ni wọ́n ní sense ṣé pé ọ lè délé tí wọ́n dé Nàìjíríà kí wọ́n dé Yorùbá nation kí wọ́n wá tún Yorùbá nation ṣe ẹ̀yin olóṣì ẹ̀yin èèyàn lẹ́yìn èèyàn játíjátí ìwọ tó ní tó lówó ń báǹkì tó ní kọ̀kọ̀ tó lẹ́bí tó lára ta ló mú ẹ irú yín náà lè máa bọ́ tànà ta ló mọ̀ yín rí irú ẹ náà ló máa bọ́ tànà tó máa lọ padànù síbẹ̀ ètò ni wọ́n fi ń to gbogbo nǹkan ètò ni wọ́n fi ń tò láìsí ètò kò sọ̀rọ̀ ń bẹ gbogbo torí tí àwọn Ukraine tó gbogbo torí tí Russia tó ètò ni kì í ṣe bẹ́yìn ṣe ń sọ̀rọ̀ jàbàjàbàjàbà ọ̀rọ̀ tẹ́ sọ jàbàjàbà ló jẹ́ kẹ́ pẹ́ nínú ogun tẹ́ ò bá jagun òun ni mò ń sọ yìí kì í ṣe pé ká lọ ṣe tíráyà là ń sọ o ogun no retreat no surrender orú ogun yẹn ni mò ń sọ irú ogun yẹn ni wọ́n ń jà ní Russia àti Ukraine ń jà kì í ṣe òkúta máa jà lẹ́nìí tí gbogbo máa padà sínú yàrá wa ìyẹn lọ fẹ́ kémi bọ́ta fún orí yìí ti dàrú kò ní da fún gbogbo yẹn máa ṣẹ̀ sí bẹ́yìn ni èmi ni mo sọ bẹ́ẹ̀ ẹ ti bẹ̀rẹ̀ àjọ máa kò sí jẹ́ kí n tún dọ́ another reply yẹ màá tún reply yẹn padà mo máa ṣe fídíò yẹn léraléra ni